àmọ́ ṣá ìran àwọn èèyàn kan ń bẹ tí ò ní kú láéláé bẹ́ẹ̀ ni àwọn tó ṣe gudugudu méje òun yààyà mẹ́fà àwọn tó forí pa àti orúkọ rere lélẹ̀ aráyé ò ní jẹ́ gbàgbé irú wọn láéláé káwọn nǹkan akọni wọ̀nyí ó má wàá ròkun ìgbàgbé kípasẹ̀ wọn sì má bàa parẹ́ làgbékalẹ̀ ètò tá a pè ní ipasẹ̀ fi wáyé ipasẹ̀ ètò tí ó máa bójú wo kọ̀rọ̀kọ́ndù ìgbé ayé àwọn akọni tó ti rẹwàlẹ̀ àṣà bó ni wọ́n ṣe tọ̀ ọ́ apá abo ni wọ́n rìn sí níbo ni wọ́n ti kọsẹ̀ kí lórí pa wọn ǹjẹ́ ipasẹ̀ wọn ṣe é tọ̀ báwo ni ipasẹ̀ wọn kò ṣe ní parẹ́ àkàmẹ́nu lọ́wọ́jà ètò yóò máa fi kọ́kọ́rọ́ rẹ̀ kọ́ ipasẹ̀ ní 32 FM 94.9 lálẹ́ ọjọ́ àbámẹ́ta Saturday aago 9 sí 10 9 to 10 p.m. pẹ̀lú olólùfẹ́ yín gangan àgbà nínú káṣọ̀rín kìnìún iṣẹ́ ìwádìí ọláyínká ọmọ akórèdé Mr. Yedun lórí ìkànnì adẹ́rìn-pòṣónú 32 FM 94.9 àjàkẹrin Cocoa House Dùgbẹ̀ Ìbàdàn ipasẹ̀ ètò tó ń ṣàwárí àwọn akọni wa. ṣeun òkòtó àwọn bàbá mi ló ń ké sí bẹ́ẹ̀ ni ibi tí mo gun àwọn bàbá mi nu bí ogun kì í tán lọ́rọ̀ wọn. nítorí pé ìran akọni làwọn tó bí mi lọ́mọ ẹ̀ṣọ́ kò yí ọmọ agbọ̀n ọ̀yìn iyán bí n lólú ọmọ ọ̀tá fàtà kó bọ́mí àpòrògùnjó n ò sùn. ẹ jẹ́ á máa gbìyànjú ká máa sa gbogbo ipá wa bó bá ti tọ́ àti bó ti yẹ. lówe pẹ̀lú orí pípé Àyìnlá Adégétọ̀ ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n fẹ́ gbé mi rèlú owó aláṣẹ láyà mi àbẹ́ni. ẹ má jò jẹ́ nígbà táwọn èèyàn bá kú lókè èèpẹ̀ látò mọ ròyìn wọn. báwọn èèyàn bá ṣe dáadáa tí wọ́n nípa nínú ayé ẹ jẹ́ á jẹ́ kó hàn sí wọn lójú ayé wọn. èyí ló fà á tó fi jẹ́ pé àtẹ̀bí àtàrà àti gbogbo olólùfẹ́ ni wọ́n péjú pésẹ̀ sí ilé ẹ̀kọ́ St. Michael African Church Grammar School tó wà ní Owódé Àpáta ìlú Ìbàdàn ojú ọ̀nà tó lọ sí Abẹ́òkúta láti dáṣọ ìdùnnú aṣọ ẹ̀yẹ
ró bàbá mi olùkọ́ mi ní ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì alàgbà Bátúndé Adésọjí Ògúndáre. aṣọ Àyìnlá Adégétọ̀ ọmọ mẹ́lẹ̀ ọ̀rọ̀ àyẹ̀wò mi màmá. Bàbá mi bí eré bí àwàdà ọjọ́ náà rí tá a bí àwọn náà sílẹ̀ Ìbàdàn sí ìdílé bàbá àti màmá Ògúnmósìs Ògúndáre àti Elizabeth Ògúndáre. Bàbá náà bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n lọ sí ilé ẹ̀kọ́ St. Philip's Primary School tó wà ní Ilé Ifẹ̀. St. John's Grammar School ní bàbá mi ni wọ́n ti lọ ilé ẹ̀kọ́ secondary ní Òkè Àtàn Ilé Ifẹ̀. Wọ́n tún tẹ̀síwájú lọ sí LATTC ní Ìyànà Ọ̀fà kó tó di wípé wọ́n wá lọ sí ilé ẹ̀kọ́ ti kọ́lẹ́jì NCE tó wà ní Iléṣà ìyẹn Ọ̀yọ́ State College of Education tó wà ní Iléṣà kó tó di pé bàbá tó wá dé ẹ̀kọ́ wọn dé ládé ní fásitì tilẹ̀ Ìbàdàn. Bó ti di pé bàbá náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olùkọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ rèé o. Ifẹ̀ Anglican Grammar School Arúbìdí Ilé Ifẹ̀ ni bàbá ti kọ́kọ́ gbaṣẹ́ olùkọ́ àkọ́kọ́. Àmọ́ nígbà tẹ́dùmàrè ó ṣe ilé ẹ̀kọ́ St. Michael African Church Grammar School tá a pọ̀ wà ní Owódé Estate yìí gangan nílé ẹ̀kọ́ àkọ́kọ́ tí wọ́n ti kọ́kọ́ kọ́mọ lẹ́kọ̀ọ́ nílẹ̀ Ìbàdàn nígbà tí wọ́n dèrò ilẹ̀ Ìbàdàn. Ṣé àìpé gbogbo àsìkò tá à ń sọ ó ṣeéṣe kó jẹ́ àsìkò ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọjọ́ òun nù tí Ọ̀ṣun tó sì wà pẹ̀lú wa kó tó di pé wọ́n yagbá fún wọn. Láti bẹ́ẹ̀ ní bàbá ni wọ́n ti dé African Church Grammar School Afrograms ní ẹ̀ òórọ̀ lọ́jọ́. Ibẹ̀ ni wọ́n wà fá títírò àwa yìí náà tá a fi bá wọn tá a fi gbáwájú wọn kọjá tí wọ́n fi kọ́ wa nílé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì ti Afrograms Àpáta. Bàbá mi Bátúndé Adésọjí ọmọ Ògúndáre wọ́n gbé kúrò ní Afro wọ́n tún gbé lọ sí Leo Community High School Ọlọ́kọ́ Ẹlẹ́rẹ̀. Ó tún lọ Community High School Ìdó. Mo rántí pé mo bá ọ̀gá níbẹ̀ lọ́dún kan. Ìgbà yẹn la ṣì ń gbá bọ́ọ̀lù káàkiri tá àti ìmọ̀ tá a ṣe jẹun. Wọ́n gbé wa kúrò nídò ó tún di Community High School Ológun Ẹrú. Láti bẹ̀ wọ́n dá wọn padà sí Owódé Estate Community High School tó wà ń Bódè Gbó. Wọ́n tún fọ̀ wọ́n ó tún di Ìwájọwà Community High School ní Ìlàjú. Ṣebí wọn náà ń tẹ̀lé trend yẹn ibi tó bá yẹ kó o là kọjá mọ́ skip ẹ yóò padà tẹ̀ lára rẹ̀. Ò ń sáré káàkiri torí promotion tó ò tí ì díù fún. Ó ṣàfẹ́ gba short cut ìmọ̀ lábọ̀. Ẹ wò ó bí bàbá ti ń tọ̀ ọ́ bọ̀. Kò síbi tẹ́ dà á kọ pàápàá jùlọ nílé ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ Ẹdó tí alàgbà Ògúndáre tí wọ́n ní lè sọ nípa rẹ̀. Wọ́n pay dues wọn bí àṣà àwọn olóyìnbó náà la fi wò wípé this man deserve an accolade. Ó tọ́ ó yẹ ká kan sára sí wọn. Àbẹ́ ẹ̀gbọ́n gbà wọ́n kúrò ní Ìlàjú wọn á dá wọn padà sí Owódé Estate Community High School Bódè Gbó again. Kó tó wá di wípé wọ́n á fi àdàgbà ètò rọ̀ sí St. Michael's African Church Grammar School Senior. Pé èèyàn mọ yàtọ̀ sí pé a wà ní kíláàsì tá à ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ láti 2008 ní bàbá ti bẹ̀rẹ̀ sí ní ṣe igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ vice principal. Ọdún 2016 iná ni ìyípadà àdébá tí wọ́n sì sọ wọ́n di ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ìyẹn principal. Ó túmọ̀ sí pé láàrin ọdún mẹ́jọ tó ń ṣe FP oríṣiríṣi ilé ẹ̀kọ́ ni wọ́n gbé wọn lọ. Ilé ìta sì ti dárúkọ síwájú kó tó wá di wípé wọ́n wá fi wọ́n ṣe ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ lọ́dún 2016. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run ó ṣe ilé ẹ̀kọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n wọlé Ìbàdàn ibẹ̀ náà ni wọ́n tún fàdàgbà ètò rọ̀ sí. Ìyẹn St. Michael's African Church Grammar School Owódé Àpáta Owódé Estate. Ibẹ̀ náà ni bàbá ti rìtáyà ní ìjẹta ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2020.
ẹ̀fọ́ ni arò ó kù ṣẹ́jú méjì mẹ́ta tá a rojú ọjà báǹkì bàbá mi Bátúndé Adésọjí Ògúndáre kó kú oríire ẹ̀mí rẹ̀ tó bẹ̀rẹ̀ náà ló yọrí kédùmàrè ó jọ kójú fọwọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀. Babátúndé ọmọ Ògúndémi rẹ̀ ìrè ní mọ́gún àràwùsọ ọmọ àwọn rìn tí tún rìn rọ àgbẹ̀dẹ abọ́wọ́ ẹ̀ mú fàkìtì ń bẹ lọ́nà òun ti rè Babátúndé o adé ọmọ Ògúndáre bọ́ọ̀bá ń bẹ ńlẹ̀ lákòókò tó gbẹ̀yìn tó fẹ̀yìntì nídìí iṣẹ́ ìjọba apá rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò ní lòdì lọ́dọ̀ rẹ̀ onígègé ayé dùn tíṣà ni olùkọ́ni Babátúndé ọmọ Ògúndáre ọmọ wọn lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòrò mo sì fẹ́ sọ fún ọ náà ni pé Ìbàdàn lọ gáà ọmọ àjòrò sùn ọmọ ajẹ ẹgbẹ́ yóò ti fi ìkàrà ń fọ́rí mu ọmọ ẹgbẹ́ sẹsẹ mọ sá ọmọ ẹgbẹ́ yẹyàmọ yá ọmọ láìpò èèyàn tó bá mọ Ìbàdàn tí ó ti mọ̀kẹ́ láìpò Babátúndé adé ọmọ Ògúndáre ó kú oríire mùgúrè ara lágbẹ̀dẹ ọmọ jíjẹ náà ọmọ ìjẹ àárọ àgbẹ̀dẹ mùgún abọwọ ẹmú fàkìtì bẹ lọ́nà tìrì mùgún onírè mẹbí ńlọdọpá bí ọba sì tì í bí ọba sì tóògùn o àgbẹ̀dẹ òtètè pọkọ fún wa n ò ní mùsùlùmọ fàgbẹ lọ́nà oko ẹ̀fọ́ ní ẹrù ìṣọ̀lá mo wá kí bàbá mi Ògúndáre kó kú oríire ọba mi òkè tí ó jẹ kọ́kọ́ ọbọ sọ lẹ́sẹ̀ mo bọ́ dúpẹ́ ọgbàsákìlẹ̀ tàbí ọmọ rẹlẹ mo bọ́ dúpẹ́ ọfọwọ́ rẹ̀ gbẹ̀tọ́ rẹ̀ Babátúndé adé ọmọ Ògúndáre okú oríire lẹ́yìn nǹkan ọmọ akórèdé okú àjọṣe mo bọ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé tó ní òre bí ayẹyẹ olùkọ́ rẹ̀. àní mo tún dán wọn ti gbé máìkì lémi lọ́pẹ́ tí mo darí ètò. onígègé rẹ̀ mo bọ́ dúpẹ́ gbogbo èèyàn ní wù ú láyé nǹkan ọmọ akórèdé gbogbo èèyàn ní wù ú. àsìkò sí ni àwọn èèyàn pọ̀ tá a lè dárúkọ. ṣùgbọ́n orí ní pè ní sọ ní ta dádì owó ní ṣe ní ta lè jùgbẹ́ra lẹ́kẹ́ orí rẹ̀ ló pé orí bẹ̀ẹ́ láyé nǹkan ọmọ akórèdé Bàmí Adéwálé ìbí kò lè ká ẹ̀lẹ́ gbogbo ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá ẹ̀ka ẹ̀lẹ́ o ẹ̀ máa bá wa kálọ̀ yípasẹ̀ ńlẹ̀ tó níkànnì adẹ́rìn ipò Sonu 949 32 FM. Daddy, congratulations once again. You are welcome to the new adventure. May you live longer to reap your hard effort labor. Èbó òdò lẹ́nu mi kò dàbí Yorùbá. Ọmọ sì kọ yọ dáadáa. Ìṣẹ́jú mélòó mo ti sọ títí ń kọ́ mi lẹ́nu báyìí. Yorùbá dùn lédè. Nígbà tí èbó ògbélé wa kò lè yọ. Kí lẹ wí jàre bàbá mi? Wọ́n máa ń fọ èbó ni. Wọ́n máa ń fọ ni. Yorùbá àmọ́ ń sọ ni à ń sọ Yorùbá ni. Bẹ́ẹ̀ bá ti ń fọ yóò sà. Ẹja àròjù ọjà. Bàbá padà dé ẹ ti gbóhùn bàbá mi Adéwálé Ìbíkúnlé wọ́n kì wá dáadáa. Àwọn ọkọ̀ mi náà wọ́n dúró wọ́n ta ń dá gidigba. Àmẹ́nubà á kí gbogbo wa káàbọ̀ sórí ètò. Lẹ́yìn wàyí ogun ara àfẹnu ọ̀rọ̀ jóná lórí ìlàlẹ̀ ètò ní láṣẹ ètò wa. Ẹlẹ́mbẹ̀ wò ẹ̀kú kalẹ̀ 32 FM 949 Ìbàdàn. Pẹ̀lú Ọláyínká ọmọ Akóredé Mr. Yédùn àwọn òjòkó tẹ́ ti lè wò wá lójú Facebook náà nìyẹn. Ẹlẹ́mbẹ̀ wò ẹ̀kú kalẹ̀. Ó tún ti bẹ̀rẹ̀. Ìdánilẹ́kọ̀ọ́ lóṣù mẹ́rin tí sọ ní di agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣọ̀n. Ilé ẹ̀kọ́ TNM Media Academy ló pàtẹ́. O lè jẹ́ akẹ́kọ̀ọ́ tàbí kó o ti kàwé jáde. Àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ nìyí láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ lóṣù mẹ́rin tó sì gba ìwé ẹ̀rí ní TNM Media Academy 100% practical training nínú àwọn ètò ẹ̀kọ́ bíi production and presentation skills, public speaking, 2D and 3D animation training, video and film production techniques, video effects and motion graphics. Bá a ṣe ń kẹ́kọ̀ọ́ ojúkojú la tún ṣe online classes 5,000 naira péré lẹ́ẹ̀fì gba fọ́ọ̀mù kó tó wá sópin ní Friday November 13 lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ẹ láǹfààní láti gbóhùn sáfẹ́fẹ́ lórí TNM online radio àti àwọn ìkànnì míì ẹ kàn sí TNM Media Academy ní first floor Old Kingsway building opposite Radio Nigeria Dùgbẹ̀ Ìbàdàn 0812-222-1749 tàbí 0803-526-7977 website tnmmediaacademy.com.ng pẹ̀lú TNM Media
Academy wàá di agbóhùnsáfẹ́fẹ́. èmi náà tún wá kọ́ ọmọ wọn. iléeṣẹ́ mayor KK Global Engineering Company tó nílẹ̀ Grace Estate Adébáyọ̀ Ìdíayùn rẹ̀ iná ti wà ń bẹ̀ àwọn èèyàn ti ń gbé bẹ̀ ẹ̀dínwó sì ń tẹ̀síwájú $650,000 ní plọ́ọ̀tì kan ilẹ̀ àti dáwọ́ ẹ̀ padà sí $150,000 pẹ̀lú ẹ̀bùn ààyè sọ́sì ẹ̀jẹ̀ náà wà. gbogbo ẹ̀ bẹ́ẹ̀ béèrè fúnlẹ̀ wa láwọn bòmíì. ìlú tuntun ọ̀fà àkàlà ìfàtúmọ̀ olódó area Ìgbò olóyin ọjọ́ area Ìdó area gbogbo ẹ̀ iná ti délẹ̀ ìlú gbòòrò Ìbàdàn ni. wàyí o gbogbo ẹ̀yin tá a ti yọlẹ̀ fún ní Grace Estate ẹ máa yọjú sólú iléeṣẹ́ wa látàsìkò yìí lọ títí di parí oṣù kọkànlá tó tẹ̀síwájú ni o. iléeṣẹ́ New York KK Global Engineering Company tó wà ní àgbáńlé pálọ̀ complex ọ̀dọ́nà eléwé Ìbàdàn 07053936013 website www.mkkengineering.com. Daddy, mo fẹ́ chocolate. Kò sí chocolate, corona wà ń ta. Daddy, mo fẹ́ lọ sinimá láti lọ Corona wà. Daddy, mo fẹ́ ṣàwámà fún mi. Àní corona wà ń ta. Bypass. Ọdún 2020 dé bá Wọ́n họ́ lẹ́bẹ̀ẹ́ bá ní. Àbí ká gbàbẹ̀dẹ̀ fún Ìbàdàn. Kò jìnnà sí pólì Ìbàdàn. Wọ́n tẹ̀ pé jẹ́bá láwọn gbàgbọ́ ẹ̀ kọjá, alẹ́ ni wọ́n gbàgbọ́ ẹ̀ kọjá. Ó lẹ́nìkì Ìbàdàn kú bá wọn ṣe bẹ̀rẹ̀ rìn. Ipasẹ̀ rédò. Ipasẹ̀ rédò. Ipasẹ̀ rédò. ẹ kú etí gbọ́ ipasẹ̀ náà lè tò láti ìkànnì aláràgbà ìdá ìkànnì tó tágbàǹgbà yíká lé yíká òkò 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àòsùgbẹ́ ńlẹ̀ Ìbàdàn tí a gangan mọ̀ ní ìkànnì tí dókítà ń pè lóògùn rònú ìhàhín la gbé ń fi ẹ̀rín gba gbogbo àgbáyé pátápátá gbòrògbòdò ìkànnì tí ẹgbẹ́ rẹ̀ ń jí ṣòro rẹ̀ wọ́n ń wádìí ẹ̀ wọ́n ń bi orí lẹ́jọ́ pé bóò ló ti ṣe wọn ò mọ̀ pé iṣẹ́ Olódùmarè ni. apá abẹ náà là ń kí yín káàbọ̀ sí lórí ètò Ipasẹ̀ fún talẹ́ tòní. bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán wọ́n ń bẹ ń kalẹ̀ bìbà. kókó là abógùn lárọ́ òjòjò ní ṣòwò kó mọ́ lè nájà kòkò làrọ̀ tá a lè nǹkan ò ní ṣe yín kò ní ṣẹ̀mí yín bàbá. Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ni ẹrù akéwì àwọn jagunjagun ilẹ̀ kóòtù òjíire náà ń bẹ lórí ètò ẹ ti gbóhùn rẹ̀ lẹ́ẹ̀kan. Abídèmí Ìfẹ́ Olúwa Àyàndìran Ṣẹ́gun ọmọ Alágbàlá Alì ọmọ Akéré Ṣàràfàdín Adékúnlé Ìṣọ̀lá lápá bí Káyọ̀dé Òbíṣẹ̀san tòun ti Ìṣọ̀lá Gídíọ̀nù ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ gbogbo àwọn táàjọ mú ètò talẹ́ tò níwánu lábẹ́ àṣẹ àti ìdarí ìyọ̀ǹda àwọn aláṣẹ àti òdarí ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́lẹ̀ Ìbàdàn èmi léńjẹ tí wọ́n tì íwájú láyìíká ọmọ akóredé Mr. Yédùn àgbà nínú káṣọ̀rìn kí ni wọ́n iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu a ní àókò tó pọ̀ akóredé Usman Ọlásùnkànmí àyàfọlọ́hún àánà kí olúborí ọmọ ẹ̀mí
Owólabí Lẹ́kan Ẹja Usman Semiu Ògúndáre Ọ̀ṣọ́kòmọyà Adéọlá Elizabeth mo sọ pé mo ti ń gẹ̀ẹ́tì orúkọ yẹn ẹ ṣeun God bless you too Àbákẹ́ cousin Ayẹrin Israel ẹ múra sí ẹ̀yin ọlọ́run ẹ̀yin ọlọ́run kí lẹ tún wí ẹ ṣe Majid Ọlákúnlé ẹ ṣeun ẹ̀yin náà mọ Mr. Ògúndáre ẹ ṣe o wọ́n ní kí bàbá olóyè àti ẹ̀fọ́ ní ẹrù wọ́n ní is a great teacher ẹ ṣe Alhaji Imam Abdul Albarika mo dúpẹ́ bàbá kò ní bàjẹ́ o. lápá bínà fáǹtọ́lá ọláńṣílẹ̀ Yusuf sílẹ̀ tí akérèdọ́ fún ọ lásìkò Emmanuel Bíkúnlé eléri ọba tó yàtọ̀ sí eléwí ọmọ Olúmídé Adégbòdù mọ́mṣọ́lá àbíkílẹ̀ kọ́ yìí ọlọ́run ṣàánú ìpẹ́lá mọ́mí ìṣọ̀lá lè wá kọ báyìí ọlọ́run ṣàánú Adésọ̀kan Àbíjẹ̀lì àti gbogbo àwọn tó darapọ̀ bọ́ wa tá à ní láǹfààní àti mọ̀ pẹ̀kẹ́ ló kọ ẹ̀mí ìbínú àsìkò ni 32 FM 949 Ìbàdàn àti Ọláyínká ọmọ akóredé Mr. Yédùn ojúpọ̀ tẹ́ ti darapọ̀ bọ́ wa ní ojúpọ̀ Facebook lálẹ́ ètò nínú ẹ má gbàgbé ẹ bá wa lọ sí Wáwo TV ẹ bá wa láìkẹ ẹ bá wa mi láìkì YouTube ẹ subscribe mi kì í já dátà wà láìkì já dátà ẹ bá subscribe ẹjọ ẹ ti máa rí subscribe nínú red box yẹn red náà wọn fi kọ̀wé náà ẹ bá wa subscribe síbẹ̀ Wáwo TV bàbá mi ẹ bá ń kí àwọn ará mi. a kí gbogbo èrè pátápátá etí tí ń gbọ́ wa àkórí adé àkí ọrùn lẹ̀kẹ̀ àkí bàbá wa náà tí wọ́n fẹ̀yìntì Ọlọ́run ṣe mú yín tẹ́ fẹ̀yìntì láyọ̀ ẹ jẹun ọmọ àmì àṣẹ àmì Olódùmarè tẹ́ ẹ sí wàhálà lórí ọmọ gbogbo ọmọ tẹ́ ẹ sí wàhálà ọmọ tí ń lọ yá àmì Ọlọ́run ọlá àwọn bàbá orí adé àtọrùn lẹ̀kẹ̀ àbísàgbà fún yín ẹ̀yin náà jẹ́ èèyàn láyé àmì àṣẹ o ẹ ṣé mo dúpẹ́ bàbá ibi aróko tì sí ńlá fàbọ̀ síbẹ̀yìn àgbà tí wí tó ṣe bí òwe ibi abásìbágungi là á bá sọ̀kalẹ̀ yìí náà lẹ́wí bẹ́ẹ̀ àti bọ́rọ̀ débì kan láyà àjẹjọ́ lórí ètò pàṣẹ nípa ti ogun ara a fẹ́ mọ lọ síbi pé bó o ní Ìbàdàn ṣe borí bó o ní wọ́n ṣe ṣẹ́gun kí ló sì tẹ̀yìn ogun ara yọ. ẹ rí i pé a ti ṣàlàyé ìjẹjọ bí gbogbo ẹ ṣe lọ tí ó jẹ́ pé ajérò àjàká òun ló fọwọ́ fa wàhálà torí ọ̀dọ̀ rẹ̀ gan kọ́ wọ́n lọ. bẹ́ẹ̀ ni jẹ́ orí adé ti ara bí baálẹ̀ sí ni. ó ní orí adé gbogbo àgbègbè yẹn níbẹ̀ yẹn ṣùgbọ́n nígbà tí wọ́n ti ní kí ọjọ́ kan lóko kòró kí wọ́n ọjọ́ tó ti lọ́ọ́ dẹ kòró sí Ìbàdàn tí Ìbàdàn sì ní dáná kòró kòró wá pàdé àwọn tí wọ́n pàdé ara wọn wọ́n fi àjẹ kòró náà ló kó bá orí adé náà ló wá pe gbogbo àwọn ìlú bíi Ẹ̀fọ̀n bíi Àyè bíi Àrà bíi Òru wọ́n sá pé gbogbo olùtọ́ wà ládùúgbò yẹn ló wá pè wọ́n jọ láti wá kún ọ̀hún lọ́wọ́ ṣùgbọ́n gbogbo wọn apá àwọn ọ̀ká Ìbàdàn Òru tiẹ̀ bó ti rí pé apá àwọn ó ti tètè gbé ẹ̀bùn ó ti wá gbé ká Ìbàdàn mọ́ ibùdó wọn pé òun ò sí mbẹ́ òun ọ̀jagun Ìbàdàn ò foríjì òun wọ́n sì jọ ṣe àdéhùn wípé ìdáná kò mú bí wọ́n bá ti jagun mọ́ ìfọ́nmọ́ ti fún Ìbàdàn ní ọdọọdún ní wọ́n fara mọ́ wọ́n wá bọ́ ẹ rí i pé a ṣàlàyé ní ìjẹjọ yìí pé ọlọ́tẹ̀ kan bẹ tí wọ́n lé kúrò ní ìlú Àrà àwọn méjì ni àwọn wọn kó wàhálà ìdè pẹ̀lú Lẹ́jọ̀fì tó jẹ́ olórí balógun wọn ní ìlú Àrà ńlọ́lọ́ Lẹ̀díàpò pọ̀ mọ́ wọn ṣùgbọ́n nígbà tí wọ́n ti gbọ́ pé káwọn pa ọba àwọn tí wọ́n bá ti lè pa ọba àwọn mọ̀ pé Ìbàdàn fẹ́ gbẹ̀san bóyá ọwọ́ Ìbàdàn lè dẹ̀ díẹ̀ láti tí wọ́n bá ti rí pé wọ́n ti pa olólùfẹ́ wọn wọ́n wá ní ìgbà tí wọ́n ti gbọ́ báwọn òfin wọn láti ẹnìkan bọ́ mọ̀ kúrò ní ibẹ̀ ṣùgbọ́n ọba náà wá rí pé mọ̀jàmọ̀sálà mọ̀ akíkanjú lógun ẹ̀kọ́ wò àti àwọn Ọ̀yọ́ tí ń gbé bẹ̀ àti òun wọ́n sá ní wọ́n sá kúrò mẹ́ kí wọ́n máa lọ sí ìlú tí à ń pè ní Ààyè ìlú Ààyè yẹn ẹ̀rí pa ti sọ̀rọ̀ wọn náà rí nígbà tí Ààyè àti Ọ̀tún tí wọ́n lọ kọjá àjọ sí bẹ́ẹ̀ látìgbà náà ni Ààyè ti di ìlú tí ó ti ń tẹríba fún Ìbàdàn ọmọkọ ìyá wọn. tó Ìbàdàn wá ní kí àwọn èèyàn máa lọ sí Ààyè àti gbogbo àwọn Ọ̀yọ́ tí ń gbé Àrà wọ́n sá lọ sí Ààyè ó wá ku àwọn ọlọ̀tẹ̀ yẹn àti Lẹ́jọ̀fì ó kù mẹ́ àwọn náà tàbí ọgbọ́n díẹ̀ o wípé bóyá táwọn bá tiẹ̀ gbìyànjú bóyá Ìbàdàn tiẹ̀ lè síjú
àánú wo àwọn ṣùgbọ́n gbọ́rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́ bí Ìbíkúnlé wá fún ẹ ní option tí a máa ń pè ní gbèdéke ó fún ẹ ní ìlànà méjì kan pé tí wọ́n bá lè tẹ̀lé kò sí wàhálà kí ni àkọ́kọ́ ìlànà tó fún ẹ ó ní ọba wọn tó sá lọ sí ara yẹn tó sá lọ sí ààyè kí wọ́n ó pè padà kí wọ́n wá káwọn òjò wa jọ jókòó káwọn ò tún bá wọn ṣe ìpàdé àlàáfíà lẹ́lẹ́ẹ̀kẹta tí ò fi ní sí wàhálà gbogbo àwọn ọmọ ogun ara tí wọ́n lọ ran kúrò lọ́wọ́ kí gbogbo wọn máa bọ̀ wá sí ibùdó ogun Ìbàdàn káwọn òjò yanjú gbogbo ìtì ń bẹ ní àárín ara wọn ṣùgbọ́n ẹ̀rù ń ba àwọn jagunjagun ara èyí Láìjọfin àtàwọn ọlọ̀tẹ̀ méjì tí wọ́n lọ darapọ̀ tí wọ́n dá wàhálà ilẹ̀ ẹ̀rù ń bà wọ́n nígbà ẹ̀rù ń bà wọ́n ní àwọn rọ Ìbàdàn kí wọ́n má jẹ́ káwọn ò sí bá wọn káwọn fẹ́ẹ̀ kan gbé ẹ̀bùn ránṣẹ́ táwọn bá gbé ẹ̀bùn àwọn ránṣẹ́ kí Ìbàdàn ó forí jìn àwọn ò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ Ìbàdàn ní àwọn èso oníjẹkújẹ ní táwọn wà fún ni pé káwọn ò ṣe ètò ààbò sí gbogbo ibi tó bá yẹ nílẹ̀ Yorùbá kì í ṣe pé bóyá ẹ̀bùn yín ni ó ṣe pàtàkì kì í kú ṣe pé àwọn làwọn mọ̀ọ́mọ̀ wà gbógun kayín ẹ̀yin lẹ́ kọjá ààyè yín ó tún ní mú àwọn ẹ̀wọ̀n tó ń dáná tí ọ̀bọ̀ wá rí báyẹn à ń pèlú kan ní Ìgèdè pẹ̀tẹ́rù bá ń bà yín ṣé bí ìgbàjọ làwọn ní kẹ́ ẹ wá bí Ìbàdàn kan ó tí wọ́n pàgọ́ sí nídẹ náà ẹ má wulẹ̀ wá sí Ìgbàjọ mọ́ ẹ wá lọ dúró ní Ìgèdè ìlú yẹn Ìgèdè ó jìnnà díẹ̀ sí Ìgbàjọ sí Àrà pé tí wọ́n bá dúró níbẹ̀ àwọn ò fún ọ ní kó ránṣẹ́ pé ọba wọn ṣẹ́ kọba wọn wá bá wọn ní ibẹ̀ kí gbogbo àwọn ọmọ ogun wọn náà kí wọ́n sì wà káwọn sọ tẹ́pẹ́rù àti wá sí Ìgbàjọ bá ń báyìí wọ́n sá yarí wọ́n láwọn gbà wọ́n ní táwọn lè ṣe ni pé kí Ìbàdàn sáṣe ọ tí wọ́n bá sọ fáwọn àwọn sì ní kò rí báyẹn níbi wọ́n ti ń fọ eléyìí ìbínú ti bí Balógun nu wọ́n ti jáwọ́ ìlú Àrà nìyẹn. ìbẹ̀rùn ni Ìbíkúnlé ti dé alẹ́ arára lọ hàn Ìbíkúnlé lẹ́rọ̀ hàn lùkọ̀ ọ̀gùn sí dáníjà bàbá Ògúnmọ́lá gbágun lójú bàbá Sípá lọ́ta lẹ́tù bàbá Òsì Ìbàdàn. àpèwà pọ̀ lórí ìjà lábàbà. bàbá ọ̀rọ̀ òsì tí jẹ́ ẹ̀kẹrin. tó ibi wọn ti fún wa ó kì í yẹ fún Ìbíkúnlé nù. bàbá àwọn èèyàn lè má gbọ́ ohùn akéwì kí lakéwì sọ. ok gẹ́gẹ́ bí tí akéwì wí ibẹ̀ ni pé ó lé ara ọ̀rá lọ lọ́hàn. ó lé ara ọ̀rá lọ lọ́hàn. ìlú kan bẹ tá à ń pè ní Ọ̀hàn. ìyẹn àwọn ará Àrà yẹn. ó lé wọn lọ sí Ọ̀hàn. ó lọ́hàn lọ Ìkọgùsì. so ìlú kan náà bẹ tá à ń pè ní Ìkọgùsì. àwọn tí wọ́n láwọn òṣèré ńgbà tó lé wọn wọ́n sá lọ sí. bàbá ṣe Ìkọgùsì kan náà tá a mọ̀ tó jẹ́ tèkìtì. ó náà ní ogun náà ló gbé. Ìgèdè tá à ń sọ náà Ìgèdè Èkìtì náà lẹ́ ń sọ. Èkìtì fẹ́ẹ́ ìlú tá à ń sọ ẹ nísìnyí ogun tó gbé Ìbàdàn wo Èkìtì jùnú. ó jẹ́ kó wá fi. ní ẹ fi rí náà rí wọn bá a tó lè gbalẹ̀ débí náà. ló gbó Ìbàdàn wo Èkìtì tí wọ́n fi lọ bẹ́ẹ̀ wọ́n ti wọ Èkìtì lára. àwọn Àrà ló fi tiwọn kó báwọn Èkìtì. ló fi tiwọn kó báwọn Èkìtì. ẹ̀yin Èkìtì ẹ̀ lẹ́wọ̀. wọ́n gbà wá ní kí wọ́n wá pàdé àwọn ní Ìgèdè tí wọ́n tún ń bọrí pé àwọn òṣèlú ibi inú ti bí Balógun nu pé irú rọ̀dọ̀rọ̀dọ̀ wo leléyìí bó ṣe jáwọ́ ìlú Àrà nìyẹn bó ṣe kó gbogbo wọn ẹ sì rí bá a sọ pé ọba wọn ó ti wà ní ààyè àti àwọn Ọ̀yọ́ tí ó ń bẹ níbẹ̀ torí gbogbo tẹ́ ẹ̀ máa rí tẹ́ ẹ̀ máa jà wọ́n máa ń ní ètò ó sì máa ń ní ète èyí kan sáré ẹni pẹ́ lómi tó bá fẹ́ sọ̀tàn ó lè ní bàbá àwọn kan ń bọ̀ wọ́n ń jagun ń bọ̀ wọ́n kàn dùn mí kan gbáà ọ̀rọ̀ ogun ò rí báyẹn gbógun ṣe wà jọ náà lọ wádìí sí i yóò ní tó pilẹ̀ rẹ̀ bó sì bá ti pàdé bí wọ́n jagun wọ́n pète bí wọ́n ti jagun. wọ́n ti jọ sọ̀rọ̀ fúnra wọn bí àná tó bá dìgbà bẹ́ẹ̀ já pàdé bí báyìí tẹ́ bá tó bẹ́ẹ̀ bí wọ́n ti jáwọ́ Àrà nìyẹn nígbà wọn kó gbogbo ìlú Àrà àwọn nígbà wọn fẹ́ wọ ààyè àwọn ọlọ̀tẹ̀ Lẹ́jọ̀fìn àti àwọn ọlọ̀tẹ̀ méjì yẹn wọ́n tún wá ń lé ọba yẹn àtàwọn ará Ọ̀yọ́ wọ́n tún lé wọn lọ nígbà wọ́n dé ibodè láti wọ ààyè tí wọ́n débẹ̀ ibẹ̀ ni à ń pè bẹ̀ ní Yagba Yagba ni wọ́n wá ti ní lánàá ọ̀yá ẹ̀dúró ń bì káwọn ọmọ ogun Ìbàdàn sì yín wọ ìlú ààyè tí wọ́n bá ti díyà jẹ Àrà tán ẹ̀ máa padà bọ̀ wá sí ibẹ̀ ibi wọn láti ka wọn mọ́nú bí wọn láti kó gbogbo ìlú Àrà nìyẹn àwọn nígbà tí wọn rí pé wọn kó ìlú Àrà ní Lẹ́jọ̀fìn wá rí pé iye tó ń ṣe yìí
ìbànújẹ́ ni fún òun ṣùgbọ́n tí Ìbàdàn ó fi dúkìá òun tí wọ́n dọ́là tí wọ́n jẹ òun ọ̀yà sọdọ́ sí gbogbo ẹ̀yìn lọ́ba sọdọ́ sí gbogbo dúkìá rẹ̀ pátá fúnra rẹ̀ nígbà ó rí pé Ìbàdàn ó mú lẹ́rú lọ nìyí ọwọ́ amọ̀bẹ̀ ó fi já ìfun ara rẹ̀ bó ti já fún ara rẹ̀ ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ bó ṣe bá ọba lórí pé bàbá ń jàpòrò yóò sì bàbá ọmọ rẹ̀ dáná díẹ̀ fẹ́ kàn ràn lọ́wọ́ bàbá rẹ̀ ṣe ràn ní bọ́mọ ṣe ràn lọ́wọ́ bó ṣe fún bọ̀nù pé kọ́fẹ́ kan kú ìgbà kó lóò tó kú ó wá pa àwọn ìyàwó rẹ̀ méjì kan àkílódé ó ní òun ò lè máa rin aránṣẹ́ tó ń bá dé ọ̀run aráyé àìmọ̀kan tí ó lè wá máa rin aránṣẹ́ ní ọ̀run wọ́n sá ṣe run gbogbo ìdílé rẹ̀ nígbà ọmọ náà rí pé òun pa bàbá òun ọmọ náà ṣe gbébọn sí orí ara rẹ̀ bó náà ṣe pa ara rẹ̀. ṣé bàbá n tẹ́ ń sọ ní ìsìn ni pé pẹ̀lú ọ̀tẹ̀ àti àbòsí lẹ́jọ́fìn gbogbo ìran rẹ̀ padà kú tán. gbogbo ìran rẹ̀ kú tán o torí àwọn à ń pe ọkùnrin kan ní Ládojúdé Ládojúdé ó wá gbọ́ pé lẹ́jọ́fìn ti kú sí ara ó wá gbìyànjú láti wá wípé ó pa àwọn àbúrò òun nípa àyà òun náà wá ṣetán láti wá gbẹ̀san lára rẹ̀ bó náà ṣe adébẹ̀ ọba tí ó ti kú tó ṣe bẹ́ẹ̀ náà ṣe finá sí òkú rẹ̀ gan-an nù gbogbo ẹ̀ bá fẹ̀ kàn wá jóná tán pátá àwọn ọlọ́tẹ̀ méjèèjì Ìbàdàn mú wọn pa wọ́n sí ibẹ̀ náà wọ́n pa wọ́n sí bí wọ́n ṣe kó gbogbo ara pátápátá nìyẹn nígbà wọn á Kwara Ìbàdàn wọn á dúró tì wọ́n láàrin odidi ọdún bíi méjì tí wọ́n rí i pé kò sẹ́ni kankan tí ó lè rútú mọ́ Ìbàdàn wá ṣe wá fi ẹlòmíì sí ara pé kó wá jọba àwọn ìdílé tí ń jọba lára ìdílé wọn ẹni pé àfẹ̀dákọ ìdílé ni wọ́n wà ń bàdàn lẹ́nì àdúgbò òdì kan ìdílé wọn wà tí wọ́n ń jọba ẹni tó jẹ́ alára tòní ọmọ Ìbàdàn ni kódà àwọn kan jẹ́ fẹ́ máa bá a jà lọ́wọ́lọ́wọ́ pé báwo ló ti jẹ́ ṣùgbọ́n àwọn Ìbíkúnlé àti Ògúnmọ́lá àni a lọ fi jẹ ọba padà ní ara pé kílù yẹn wá jẹ́ tí ọmọ tẹríba fún Ìbàdàn padà wọ́n sì ń ṣe é bẹ̀ títí di òní olónìí. bàbá níbi tá a dé dúró ọba Jóòní tóun àtàwọn Ọ̀yọ́ lọ rèé farapamọ́ ń kọ́ tí wọ́n dá padà sílùú ni. wọ́n dá padà sílùú ṣùgbọ́n nígbà wọn á dá padà sílùú wọ́n pàpà yọ ọba yẹn náà kúrò. àwọn Ìbàdàn náà lọ yọ ní àbámọ̀ ìlú. Ìbàdàn náà lọ yọ. kí ló dé. tí wọ́n fi yọ ni pé pẹ̀lú gbogbo ohun tí ó ti ṣẹlẹ̀ wọ́n ní tán bá tún fi síbẹ̀ èmi ò tún máa rújú. ọ̀tẹ̀ mi ò tún dìde kọ́fẹ̀ kan kúrò ńbẹ̀. orí rẹ̀ wúlẹ̀ dádé. wọ́n wá mú wá sí Ìbàdàn padà wọ́n mọ̀ bá náà wá sí Ìbàdàn. kí ni wọ́n ṣe ń Ìbàdàn. nígbà wọ́n ti di pé wọ́n bá ti lè mú wá sí Ìbàdàn òun náà sì ṣetán láti tẹ̀lé Ìbàdàn wá wọ́n wá gbé àdúgbò kan ní Ìbàdàn nígbà ọ̀rọ̀ bá débẹ̀ a sọ kọ àdúgbò bíi ti. ọwọ́ dàbí ọ̀rọ̀ rédíò wa kan tó wà ní ọ̀nà bí wọ́n ti bí Oríyọmí tó gbé bẹ́ẹ̀ bá fìyàn sọ lórí ibẹ̀ bẹ́ẹ̀ bá gbé dédúgbẹ̀ mí báyìí ó tó bọ́ sábẹ́ àwọn ọ̀gá mi ni kò lè sọ lórí. so bí ogun ara bó ṣe tarí mu àwọn Ìbàdàn wa ń jagun wọn wá lùlù àlùṣẹ́gun wọn lù lọlé èṣù tí ọ̀rọ̀ wa torí ẹ̀ bẹ̀rẹ̀ èṣù ò lè bá wọn wá sí Ìbàdàn wọn wá padà sí Ọ̀tún padà ìlú Ọ̀tún ibẹ̀ lọ wá lọ tẹ̀dó sí nígbà wá dé Ọ̀tún yẹn. àwọn Ìlọrin wá ń kọ́. ṣé bá a ti sọ síwájú pé àwọn méjì tí wọ́n fi ránṣẹ́ Mágọ̀bọ́n àti Adédèjì Mágọ̀bọ́n ti fi àìmọ̀kan tó fẹ́ fi bóyá ó ti kọjá. ṣé mọ̀ pé àwọn jagunjagun ọ̀rọ̀ yìí tọ́nu wọn bọ̀rọ̀ ṣé wọ́n tún wá ní padà lọ kógun bá Èṣù ní Ọ̀tún. wọn wàá lọ kógun bá Èṣù mọ́ ṣùgbọ́n ibi tí wọ́n tún ti jọ pàdé ẹ rí i pé ìjà ogun ẹ máa ń rò kéé ó ti ní òfin àtìlànà àtẹ̀lé ẹ bá jọ jagun lẹ́ni nísìn tógun bá parí ó tún lè di lọ́la kẹ́ẹ̀tún jọjọ́ rẹ̀ ẹ̀ẹ́tún bẹ̀ wọ́n lógun ẹ̀ẹ́tún rí nígbà bá tún tẹ̀síwájú Ìbàdàn tó wá tún bẹ̀ lọ́rin ní ogun míì pé kọ́ wá jọ ṣùgbọ́n tí wọ́n ti kọ́kọ́ ṣe ó ti kọ́ wọn lọ́gbọ́n torí nígbà wọn bẹ̀ lọ́rin ní ogun míì nígbà ogun Ìjàyè lẹ́ẹ̀kejì tá a fẹ́ bọ́ sí tá a bá bọ́ síbẹ̀ àwọn Ògbómọ̀ṣọ́ ni àwọn Ìlọrin lọ sí mọ́lé tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n jáde àmọ́ ìyànrìn eléyìí nígbà ogun míì tá a bá fẹ́ mọ̀ sí lọ́jọ́ iwájú. akíbaba wa olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán àbẹ́ẹ̀rí nǹkan báyìí ìtọ́nà lágbára o 32 FM 949 Ìbàdàn. Ìṣọ̀lá Accurate Mutiu Adébáyọ̀ Akíntúndé Dàdá
Kọ́mídàm ẹ̀yin náà wá. Ògúnsanwó Ìfẹ́olúwa Oyin Adé Olúwadáre Ṣíjú Adé. Ó dá mi lójú ọ̀kan nínú àwọn ọmọ bàbá mi Ògúndáre ni ó jẹ́ torí aṣọ táwọn ọmọ bàbá wọ̀ níjẹta lélẹ̀. Ẹ ṣeun bro Àánú Olúwapọ̀. Kí n púpọ̀ gbẹ̀yìn tẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa. Adéwáyọ̀ Akíntúndé dáadáa Kọ́mídàmù ẹ tún wá lápá abí náà. Imam Abdul ẹ tún wá ń bí náà rí yín o. Malam Mikael Arademi 32 FM 949 Ìbàdàn tó ń tẹ Ọláyínká ọmọ Akóredé Mr. Yedun. Àwọn ojúbọ Facebook tó sílẹ̀ gbangba yàwó jẹ́ ìfilẹ̀ àǹfààní àti darapọ̀ mọ́ wa ní. Bàbá ní àwọn èèyàn ń kùn. Wọ́n ló tójọ́ méjì táwọn láǹfààní àti dásítò pàápàá jùlọ lẹ́nu bàtà àtúbẹ̀rẹ̀ sí ní gbé bàbá wa yìí. Ẹja ṣe bẹ́ẹ̀ ń gbà bàbá ti fulẹ̀ lórí ọ̀rọ̀ ogun ara. Ká ṣe ojú òpó lẹ̀ níwọ̀nba ìṣẹ́jú bíi 5 tó kù. Ká fi gbọ́n tí àwọn ará lé ní láti sọ àbí láti béèrè lọ́wọ́ bàbá. 0809 7,949 fáwọn tá a wà ní ilẹ̀ òkèrè +234 906 2,949 +234 906 2,949. Pẹ̀lú ẹ̀ka alẹ́ o, wọ́n ṣá lọ. Pẹ̀lú ẹ̀ka alẹ́ o. Hello. Àwọn àgbọ̀ yín bẹ́ẹ̀ bá láǹfààní àti máa gbọ́ wa o. +234 906 2,949 009 7,949. Hello ẹ káalẹ́ o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Kí ni? Èbó tá a ti fọ̀ tó ti ṣá. Àní ó sọ Yorùbá. 0906 2,949 +234 906 2,949 fáwọn ẹni tẹ́ bá ń pè wá láti ilẹ̀ òkèèrè. Hello ẹ káalẹ́. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ìyá Àlùbáríkà. Ẹ kú àlejò wa lápẹtẹ lónìí. Ẹ máa ṣeun. Àmín. À ń gbọ́ yín pápápá ká lè fẹ́ lómìnà láǹfààní. Bàbá ní àmín àṣẹ. Ẹ ṣé o àdìpẹ́ o. 0906 2,949 +234 906 2,949. Ẹ lè fi àwílẹ̀ yín sí ojúpọ̀ ti 32 FM 949 Ìbàdàn wí ẹ fẹ́ béèrè àbí ojúpọ̀ ti Ọláyínká ọmọ Akóredé Mr. Yedun. Hello ẹ káalẹ́ o. Hello. Ẹ máa dẹ̀ ti wọlé. Wọ́n ṣá lọ fún ara wọn o. Wọ́n ṣá lọ. Hello ẹ káalẹ́. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Eba. À ń gbọ́ o. Kìkì náà ni ààrẹ tí ó béèrè. Bàbá ẹ fẹ́ wí kankan. Nígbà wọn fẹ́ sọ fún náà ni pé má ní béèrè tí ó fẹ́ béèrè. Tó bá ní béèrè tó fẹ́. Ẹ̀rí ẹ káalẹ́. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Ẹ ṣeun. Yóò dáa fún yín. Ìlọrin ni o. Ẹ rí i pé ní Ìlọrin tẹ́ bá wò Ìlọrin lénìí wọ́n ní a ti sọ síwájú náà wọ́n ní balógun àwọn ní Gàmbàrí wọ́n sì ní balógun Yorùbá so balógun Fúlàní náà wà ń bẹ̀ balógun bíi 3 ní bẹ́ẹ̀ Adédèjì yẹn Ìlọrin ni
tẹ bá dé lọrin ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ orúkọ Yorùbá náà wọ́n ń jẹ́. bẹ́ẹ̀ ni nínú àwọn balógun Yorùbá la ti rí balógun dada. bẹ́ẹ̀ náà la rí Ajíkòbí. bẹ́ẹ̀ ni nínú àwọn jagunjagun wọn ni ẹjẹ́ àmúpè kan yìí ká tó mọ̀ lọ bó ti yẹ pé àwa la nílẹ̀ ṣùgbọ́n ó ti padà rìn bó ti rìn Yorùbá ló kọ́kọ́ tẹ̀dó síbi tá à ń pè ń lọrin. hello ẹ bá ń pápápá ó gba sùúrù ìṣẹ́jú kan à ń gbọ́ yín ó àhín ẹ pẹ̀lẹ́ ẹ kú àṣẹyìndé bàbá ó. ọ̀dàrí à ń gbọ́ yín o. sùúrù náà ni. à ń gbọ́. kò sí tó sàwá ń bí o nẹ́tíwọ̀kì ẹbí léèrè ń lọ́ra ó yá kẹ́ sáré gungi kò sásìkò láti gba ìpè mọ́ ẹ já wọn lọ sí ọ̀dọ̀ Ali kó bá dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbọ́ àǹfààní àti darapọ̀ mọ́ wa wò wá gbọ́ wa lálẹ́ tòní. ó wù ní kí á jẹun pélé nù. bẹ́ẹ̀ ni. àmọ́ òǹfọ̀ fún ni ò jẹ́ ọpẹ́ tí ò ní òǹdíwọ̀n lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ètò Pàṣẹ káàkiri àgbáńlá ayé fún ìfẹ́ tí ẹ fi ń darapọ̀ mọ́ wa lórí ètò Pàṣẹ ní ìkànnì 32 FM 94.9 tó kalẹ̀ sí Àjàkẹ́ Ìkòkọ́s nílẹ̀ Ìbàdàn. mo ń bẹ ọba aláwùrọ̀ bí kó máa síjú àánú rẹ̀ wo ẹ̀yin àti àwa náà ní gbogbo ọjọ́. àmín. títí ọjọ́ mẹ́jọ tá tó pàdé lórí ètò Pàṣẹ. Ali ọmọ akérèdè classic mallam lórúkọ mi àdúpẹ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa. ẹ ṣé o ẹ ṣé tẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn bàbá mi ló nǹkan ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta àwọn yóò fẹ́ béèrè béèrè. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi ní 080 69 69 47 16 080 69 69 47 16. fún ìbéèrè tàbí ìrísí yín ẹ mọ̀ bá bàbá sọ ẹ sọ̀rọ̀ sókè bàbá ti sọ̀rọ̀ sókè ń bí ìtẹ́yìn náà bá ní lọ́kàn ẹ sọ sókè kí bàbá ó gbọ́. lórúkọ Káyọ̀dé Òbíṣẹ̀san Ìṣọ̀lá Gideon Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ní ẹrù àti gbogbo àwọn ikọ̀ ayédùn media crew náà là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa 32 FM 949 Ìbàdàn gbogbo orí ojúpọ̀ ti ìbánidọ́rẹ̀ẹ́ lórí ẹ̀rọ ayélujára 32 FM 949 Ìbàdàn náà ló já síbẹ̀ Instagram, YouTube, Twitter handle wa tó fi mọ́ Facebook. àbẹ́ ẹ̀gbọ́ Ọláyínká ọmọ Akóredé Mr. Yédùn ojúpọ̀ Facebook yẹn nìyẹn tí ó bá fi tó ọ̀la ó pẹ́ tán Monday ẹ ti bá àkànṣe ètò yìí ní ojúpọ̀ ti YouTube Wáwo TV bẹ́ẹ̀ bá ti ń wò ó tá a pẹ́ Wáwo tẹ́yìn náà sì ń rí wò ẹ máa bá wa share ìkẹ́ẹ̀dẹ̀ máa subscribe sí channel yẹn Wáwo TV ẹ bá ń bẹ̀ á pè ní Ogun Ara final episode àmọ́ relé ṣùgbọ́n ẹ má gbàgbé pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó kù yìí àkànṣe ètò ní ìyẹn túmọ̀ sí pé ayédùn ò tí ì dìde Amitel Real Estate and Property Management ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó lágbára ni ẹ jẹ́ á gbọ́ ká sì tẹ̀lé tí wọ́n bá mú wá fún wa ń bẹ̀ ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn ẹ kú ìkàlẹ̀. 2 FM 94.9 ìkànnì tẹ́gbẹ̀ẹ́ jí sòrò ẹ̀.